ìṣẹ́ máa kọ́ lówó orí mú kẹ́ tiraka máa ní ìpínlẹ̀ rẹ̀ jẹ́ bàbá mi mọ́ omi tó iṣẹ́ ẹ̀yìn tèmi kúrò ayé ṣe wà pa ọ̀ ẹ kúrò ayé orúkọ tí mo yí padà ambassador Akinola ọmọ ẹ̀yìn ìgbẹ̀wọ̀n ìjọba dúdú CP of music Mr. Talent ló kí yín pé dáadáa ní ọmọ ìṣẹ̀lẹ̀ lọ́dọ̀ wa ọ̀la dúró. alájà àṣàlí ṣe ayẹyẹ yìí kí lè fẹ́ sọ nípa àṣàlí. alájà àṣàlí èèyàn dáadáa ni torí ẹ̀ náà làwọn náà ṣe wà bíbá ilé ni ẹ mọ̀ pé oníkálukú ló léèyàn tiẹ̀ àwọn Yorùbá oníkálukú ló léèyàn tiẹ̀ bábúgé ṣe léèyàn tiẹ̀ tó wù kiri torí ẹ̀ náà la ṣe wà bílé ni torí pé ó ṣe dáadáa ó dẹ̀ ṣe lè ẹ fojú pààyàn rẹ torí ẹ̀ náà la ṣe wà bí ẹ mọ̀ pé gbogbo ọ̀nà tó bá ṣe láyé àárín méjì làwà àwọn kan máa ní ọmọ àwọn kan máa ní ọ̀rẹ́ àbí káwọn kan sọ wípé ìyá wọn tó ti yẹ tó àárín méjì náà la ṣe gbogbo ta máa ń ṣe láyé ká mọ̀ ṣe dáadáa torí ẹ̀ la ṣe wà. méjì ní ti yín o Ọlọ́run fún yín ní ẹ̀bùn mo bá ṣe ní Sorosoro oṣù náà ní wa pé ogún ọdún tí Gbenga Adeboye ti lọ ǹjẹ́ ti ẹ̀mọ́ ń gbà yí ẹ̀ tó mọ̀ iṣẹ́ mọ́. dáadáa ṣe rí nǹkan tí mo ṣe ọ̀gá wa Gbenga Adeboye kọ́lọ́ba àbúrò fẹ́ mo lè sọ wípé Gbenga Adeboye jẹ́ àwòkọ́ṣe because West Coast to music West Coast to entertainment generally àwòkọ́ṣe ni wọ́n jẹ́ torí àjọ ní àjọṣepọ̀ dáadáa ìtumọ̀ ẹ̀ ni wípé ṣe mọ̀ wípé ẹ rántí wípé ọ̀dọ̀ ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù dúró wa ẹ̀rẹ̀kẹ́ ní ṣọ́ọ̀bù lọ̀gá mi ẹ̀rẹ̀kẹ́ àti Gbenga Adeboye 5 and 6 ni wọ́n so kò síbi tá à ń travel lọ àjọ ń lọ nígbà yẹn ibùgbà tá a fẹ́ dá ẹgbẹ́ fífà ńlẹ̀ mo wà níbẹ̀ lọ́jọ́ tí wọ́n jọ ń ṣàwàdà wípé gbogbo ilé ìdájọ́ ń ṣe yìí ẹja sọ́dẹ̀gbẹ́ àti àtijọ́ kan lẹ̀ tẹ́lẹ̀ yẹn dàrú sáàmù wòra wa ràn ní ó yá ìjà bẹ̀rẹ̀ kínní adẹ̀dúpẹ́ lọ́wọ́ náà lábẹ́gi wọ́n máa ń kó bẹ̀rẹ̀ lábẹ́gi àánú ní ẹ̀ẹ́tìbí ti gbà yẹn lẹ́yìn iwájú fẹ́mínà ó lọ ṣe sọ́dọ̀ tó ní ẹgbẹ́ fífà ṣe dúró lé so Gbenga Adeboye àwòkọ́ṣe ńlá ni fún èmi gẹ́gẹ́ bí ẹni ambassador olùgbèkèrè bàbá ni ọ̀gá ni èèyàn títí ayérayé ayẹyẹ máa rántí gbogbo àwọn tó wọ̀ ó ṣò wọ́n lẹ́sẹ̀ gbogbo àwọn tó wọ̀ gbogbo wa ṣẹ́rin oníkálukú lọ́lọ́run fún ní ẹ̀bùn tiẹ̀ a kàn máa tààpù lára ara wa ni wípé lágbájá yìí ó dẹ̀ fẹ́ jọ lágbájá o tàmùdí yóò fẹ́ jọ kinní kan o but ọlọ́run ọba mi tó bá lòun dé òde náà ni orú ọlọ́run nìkan ni ò sí o orú èèyàn wà orú Gbenga Adeboye ṣọ̀wọ́ nínú àwa Sorosoro ẹ má jẹ́ ẹrù orú tá a bá fẹ́ para wa nìkan lókun tòótọ́ èmi náà ń kọrin mò ń ṣàwàdà ṣàmọ̀pẹ́ láìpẹ́ náà láṣìjọ wà ó yàtọ̀ síra wọn ẹ̀bùn tí ọlọ́run kò tiẹ̀ jọ ẹ̀bùn tí ọlọ́run fún Gbenga Adeboye ti pọ̀ jù ó pọ̀ ní tó wà ní orí Gbenga Adeboye kan ló wà lórí ẹ̀bùn tí ọlọ́run fún èmi òótọ́ mo lè múnú èèyàn mo lè kọrin mo lè gbìyànjú mo lè ṣe gbàgbọ́lẹ̀ mo lè ṣe láìpẹ́ dáadáa àmọ́ Gbenga Adeboye kò sí tí mò ń ṣe yẹn tí Gbenga Adeboye ò lè ṣe ó tún ṣe jù mí lọ so akàn táàpù lára ẹ̀ náà ni wípé ìwọ ọlọ́run gbé àwa náà débẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ má get me wrong o mi ò sọ pé kò sẹ́ni tó lè ṣe bí titi ẹ̀ mọ́ o àmọ́ lọ́wọ́ tá a ṣe wà nínú àwa Sorosoro ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ ní sáà yìí àwọn tó wọ bàtà ẹ̀ wọ́n padà bọ́lẹ̀ ni o wọ́n wọ bàtà ẹ̀ báyìí wọ́n fẹ́ máa ṣe bí